ọmọ July, àwọn ọmọ alálùbáríkà, àwọn ọmọ July, àwọn ọmọ omi, àwọn ọmọ July, àwọn ọmọ Aizikì, àwọn ọmọ July, àwọn ọmọ onímọ́tótó, àwọn ọmọ July well organized, àwọn ọmọ July spiritually gifted, àwọn ọmọ July wọ́n máa ń láàánú, àwọn ọmọ July wọ́n á fẹ́ràn èèyàn lọ́wọ́, àwọn ọmọ July, àwọn ọmọ mọ́ wo bẹ̀, bí wọn ò ṣe wo bẹ̀, wọ́n á sì máa bẹ́ẹ̀ ṣe. Àwọn ọmọ July wọn ò kí ń bínú o. Nǹkan tó máa mú ọmọ July bínú sí ẹ, tó máa wá fi di pé ó turn back sí ẹ, a jẹ́ pé offense yẹn ti lágbára. Ọmọ July ni wàá ṣẹ̀ ọmọ July báyìí. Ìwọ ló ṣe ọmọ July o, bẹ́ẹ̀ ó máa find the excuse fún ẹ, ìdí tó fi ṣẹ̀, even without your knowledge. Ìwọ ni wàá ṣe ọmọ July o, bí mo ṣe sọ. Tí ọmọ July bá ṣe ń fẹ́ràn ẹ, ó máa wá excuse fún ẹ pé ìdí tó fi ṣe báyìí, bíyá báyìí, ó dẹ̀ ṣe báyìí nítorí báyìí ni o, ó dẹ̀ ṣe báyìí nítorí báyìí ni o. Òun ló mọ wá excuse fún ẹ, nítorí pé ó sì nífẹ̀ẹ́. But once tó bá ti lè misuse trust àti ìfẹ́ yẹn, tó bá turn back sí ẹ báyìí, ó tọ̀nù nìyẹn. And mo ti wà nínú relationship tipẹ́tipẹ́, kò ní move on. Ọmọ July máa move on o, because ó máa find peace nínú ara ẹ̀. Ọmọ July ó prefer kó wà alone. Alone tọmọ July máa wà, ibẹ̀ ni wọ́n ti ń wà energize. Ibẹ̀ ni power wọn ló ti máa increase. Ọmọ July, adẹ́dá, aṣẹ̀dá, ó fún wọn ní lucky nítorí pé wọ́n jẹ́ ẹni tó máa ń ní sùúrù púpọ̀. Àwọn ọmọ July máa ń ní sùúrù. Àwọn ọmọ July máa ń ní sùúrù. Wọ́n máa ń ṣe battle. Most ọmọ July wọn ò kí ń cheat o. Èmi ò sọ, àwọn míì wà, àwọn míì ti compromise o. Àwọn míì ti compromise, but most ọmọ July wọn ò kí ń cheat. Most ọmọ July kò dẹ̀ fi kí ń fẹ́ kí wọ́n cheat o. Ìwọ tó bá cheat ẹ̀, ó sì lè máa fún ẹ, ó sì máa bẹ́ẹ̀ ṣe excuse. Ṣùgbọ́n tó bá wá dípò ti ṣú, tó bá turn back báyìí, ó tán nìyẹn. Àwọn ọmọ July wọ́n máa ṣe bá ṣọ̀rẹ́ nítorí gentility wọn. Àwọn ọmọ July ni wọ́n rí ẹ lẹ́ẹ̀kan, ni wọ́n ti rí ìgbésí ayé rẹ tán. Wọ́n rí ẹ báyìí because of their high level of spirituality. Wọ́n á rí ẹ báyìí, wọ́n ti calculate ẹ. Wọn ò bẹ́ gbé rí, but your movement, your talks, wọ́n ti mọ irú èèyàn tó jẹ́. Àwọn ọmọ July wọ́n wà spiritual gifted. Àwọn ọmọ July ni wọ́n rí aláboyún tó lóyún báyìí. Bí wọ́n bá ti wo size oyún rẹ̀ báyìí, wọ́n á ní, wọn ò mọ̀ rí tẹ́lẹ̀ o. Wọn ò gbọ́ information rí tẹ́lẹ̀ o. Wọ́n á ní, oyún yìí bóyá 7 months ni. Ọkùnrin ló máa bí. Àwọn ọmọ July nìyẹn because of their closeness pẹ̀lú adẹ́dá. Ọmọ July tó bá wà compromise, tó ní consciousness of God láyà, tó mọ̀ pé Ọlọ́run wà ní òkè, irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa ń lọ far ní spiritualities. Àwọn ọmọ July, àwọn ni tó yẹ pé wọ́n lè sọ ọyọ kan, wọ́n lè sọ di 10. Wọ́n lè sọ ọyọ kan, wọ́n lè sọ di 100. Yes, the entire universe ó bless àwọn ọmọ July. Àwọn ọmọ July tí wọn ò compromise. Àwọn ọmọ July tí wọn ò ṣiṣẹ́ ọ̀daràn. Àwọn ọmọ July tí wọn ò ṣe yàwúyàwó. Àwọn ọmọ July tí wọn ò ṣe wà tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ ìwọ ọmọ July tó wà ní ìlànà Ọlọ́run, wàá rí how the world is turning as you are turning. Nǹkan tí mo mì pẹ̀lú ènìyàn yẹn mọ́ sí mi gbọ́ o ní pé kò sí nǹkan tí ọmọ July ó dáwọ́lé tí ò ní yọrí sí rere. Àwọn ọmọ July tí ẹgbẹ́ wọn bá wà, tí wọ́n bá ń jọjọ́ ń ṣe nǹkan, ẹ rí pé àwọn ọmọ July tí ò tí compromise, àwọn ló sábà máa ń wà níwájú. Àwọn ọmọ July ṣe fẹ́, ọmọ July ṣe fẹ́ nítorí pé wọ́n ní sùúrù. Ọmọ ajé dẹ̀ ni ọmọ July. Àwọn ọmọ ajé ni wọ́n. I can continue and continue and continue. Alhamdulillah fún ẹ̀yin ọmọ July. Happy birthday to you, ẹ̀yin ọmọ July. Ire o, a tún wá continue next time. Bye.